gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Cute Abiola ẹ tètè sọ fún o kó lọ delete fídíò yìí. So my wife is in the theater already. I'm just making this video to beg you God, please. Lọ́mọdé ń jẹ̀bi o. Ohun tó ṣe yìí ò bójúmu rárá àti rárá ni. Àbẹ́ ò rí nǹkan. Ṣáyé ló wá da yé ọ̀làjú táwọn kan mọ̀ wá fojú egbò tẹ́lẹ̀ báyìí. Ká tiẹ̀ pé ìyàwó lóyún ó ya fọ́tò ó gbé e sáyélujára lóhun tí ò sì bójúmu tó. Ṣebí ó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ pẹ́rẹ́ díẹ̀ ṣùgbọ́n léyìí lásìkò tíyàwó fẹ́ bímọ tí ò kìí ṣe kó fẹ́ bí fúnra rẹ̀ tó jẹ́ṣẹ́ abẹ tọ́pọ̀lọpọ̀ aláboyún gbàdúrà pé àwọn ò fẹ́ larú ìrora òun kọjá lásìkò bímọ tí wọ́n Cute Abiola sì gbé kámẹ́rà ṣe fídíò ìyẹn lásìkò tí wọ́n ṣiṣẹ́ abẹ fún ìyàwó ẹ̀. Ó ga ọ́ nínú ìrora ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àbí ṣáà lè pé inú ẹ̀ ń dùn pé ìyàwó ẹ̀ ń ṣe CS ni. àbí kò fẹ́ yé èèyàn mọ́ o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aló ń pọ́n. táwọn tó ní ilé ìwòsàn ọ̀hún sì gbárù nǹkan bẹ́ẹ̀. ẹ má mọ̀ báyé jẹ́ fáwọn tó láyé. àbí ṣé tó bá jẹ́ lóòótọ́ ló ní ìmọ̀lára. irú ìnira tíyàwó rẹ̀ ń là kọjá lásìkò yìí. ṣé yóò tiẹ̀ tan kámẹ́rà dépò pé yóò ṣe fídíò. bí làákàyè bá wà kò kan fún Cute Abiola ẹni kó béèrè fún lójú ọjọ́ o. eléyìí ti ní lójú gbà. Ọmọ yìí jáde láyà kàlàfíà o. I wish my wife safe delivery. I wish she comes out well. There should be no complications and anything that's going to affect her. Lord, when they have me,